Mo rò pé gbogbo wa la gbọ́ nípa wàhálà tí ń ṣẹlẹ̀ ní Ọ̀jọ́ láàrin àwọn Haúsá àti Yorùbá. Ìrìbọn tó yìn máwọn Yorùbá ṣé gbogbo ilẹ̀ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀? Ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ Tuesday nígbà tí arákùnrin tó jẹ́ Yorùbá kan tó ń wa márúwá wọ́n ní ó lọ gbowó ní POS. Wọ́n ní ẹni tó ṣe POS yìí wọ́n ní àwọn àbókí ló ṣe POS ń bẹ̀. Ìgbà tó dẹ̀ gbowó yẹn wọ́n láwọn àbókí yẹn ní owó yẹn ò tí ì wọlé. Ìgbà tó wọ́n rí fóònù Yorùbá yẹn wọ́n rí pé owó yẹn ti lọ. So Yorùbá yẹn wá ní pé kán gba fóònù òun dání wípé àdúgbò yẹn náà lòun ti ń ṣiṣẹ́ òun ò lè sá lọ pé kán gba fóònù òun dání ipò nǹkan fẹ́ sáré lo owó yẹn fi jẹun ni. Ó ní kódà tó bá gbé wọn trust òun kán gba kí márúwá dání òun ó pààkì ẹ̀ síbẹ̀. Arákùnrin Yorùbá yìí ò sọ jù bẹ́ẹ̀ lọ o ká tó wí ká tó fọ̀ àwọn àbókí ti bò ó wọ́n ṣe léṣe wọ́n gún débi tó jẹ́ pé ìgbà tó máa dọwọ́ alẹ́ ó jásẹ̀ ó gbèkùrù jẹ lọ́wọ́ ẹbọra. Ìgbà táwọn Yorùbá tó wà lágbègbè yẹn gbọ́ pé irú nǹkan báyẹn ṣẹlẹ̀ wọ́n ó dàárọ̀ ọjọ́ kejì èyí tó ṣe àárọ̀ Wednesday ìgbà tó dàárọ̀ Wednesday àwọn Yorùbá yìí kóra jọ pé kán lọ bá àwọn tó jó lórí Fúlàní olórí àwọn Haúsá níbẹ̀ kán lọ bá wọn kán lọ sọ fún wọn pé kò yẹ ká máa para wa kí ló dé tẹ́bí àyèdè bá tiẹ̀ wà a lè yanjú ẹ̀ láàrin ara wa ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn Yorùbá yìí wọ́n ní bó ṣe ń lọ báyìí àwọn Haúsá yẹn ṣe náà rò bóyá ìjà làwọn Yorùbá ń gbé bọ̀ wọ́n ní bó ṣe gbé bọ̀ jáde nìyẹn o kì í wá ṣèbọn lókà náà gbé jáde o àwọn ìbọn òyìnbó àwọn ìbọn burúkú nana bẹ̀rẹ̀ sí ní spray débi tó jẹ́ pé àwọn Yorùbá tó ń wá peace lọ tó fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ kánjọ dialogue wọ́n ní ṣe nìbọn tún bà kan ní wọn tó tún kú ìbọn tún bá àwọn míì tó jẹ́ pé ó ṣe wọ́n lè ṣe yánmọ̀yánmọ́ èyí bí àwọn Yorùbá inú pé ẹ pa kọ́kọ́ àníkáwá bá yín káwá yanjú ọ̀rọ̀ ẹ tún gbébọn jáde ẹ tún pa kíni ẹ tún pa ẹnìkejì nínú ìlú wa nílẹ̀ bàbá wa bó ṣe di wàhálà nìyẹn tó fi di pé wọ́n ń para wọn ó di pé Yorùbá ń pa Haúsá Haúsá ń pa Yorùbá gbogbo ẹ̀ dẹ̀ dàrú ẹ wá wo àwọn àbókí tó gbébọn jáde yìí ẹni tó ń ta fọ́ọ̀mù wà nínú wọn tó ń ta àwọn bẹ́ẹ̀dì àlòkù ẹni tó ń ta condemn kíní kan condemn iron àṣẹ gbogbo wọn náà nìbọn lọ́wọ́ Yorùbá ẹ la ojú yín o gbogbo àwọn pípọ̀ yìí ti kó bọ̀ wọn àríwá o àti gọ́ra wá o ẹ la ojú yín o ẹ tí ò bá tí ì jẹun kánú tí ò ṣe kíni tí ò protect ara ẹ tó fi gbogbo owó jẹun lọ ṣe kíni lọ dira o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti ń bọ́ torí inú àwọn ìròyìn tá a gbọ́ bá àti èdè bẹ́ẹ̀ ó dàbí pé wọ́n lẹ́mìí bíi méjì àbí mẹ́ta ló ti bọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ èmi ò mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ láàrin Haúsá àti Yorùbá ẹ dákun ṣé Yorùbá ni ọ̀dà ni àbí Haúsá ló láṣejù torí mo mọ̀ pé kì í ṣe pa àṣẹ̀ṣẹ̀ jọ ń gbé ṣùgbọ́n gbogbo ẹjọ́ tá à ń gbọ́ yìí ẹjọ́ Yorùbá nìkan ni ó kàn jẹ́ pé gbà míì tẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn Yorùbá máa ń fojú láì fi wò wọ́n lè máa pè yín lọ́mọ àlè Yorùbá torí ìgbà tí mi gbẹ́jọ́ yìí tí mò ń gbọ́ ọ̀rọ̀ yẹn lórí social media táwọn èèyàn ń sọ ẹnìkan lọ gbowó wọn á lówó èló lówó ọ̀hún tó fi gbé kẹ̀kẹ́ mọ́rúwá kalẹ̀ àti fóònù because mi ì mọrú iye owó tí wọ́n gbà tí ò deliver tó fi wá jẹ́ pé ẹni yẹn wá máa gbé kẹ̀kẹ́ mọ́rúwá kalẹ̀ àti fóònù yàtọ̀ wá fún yun ṣé bẹ́ẹ̀ náà lórí rẹ̀ sáré yí torí Haúsá ọ̀hún sáré dàrú tó fi wá ń sáré mú ọ̀bẹ bọ̀ tí fi ń bọ̀ wá gúnyàn tí igun ẹni bẹ́ẹ̀ lágùnpa tó bá ṣe pé bẹ́ẹ̀ ló ṣe rí Your Excellency ìjọba Ṣèyí Mákindé ẹ dẹ́kun ẹ jẹ́ káwọn agbófinró ẹ jẹ́ kí wọ́n ṣèwádìí tó péye lórí ọ̀rọ̀ yìí torí pé afẹ́fẹ́ tó fẹ́ tó kásán yàrá dájúdájú ẹni tó wọ sí ẹ lọ́rùn ò gbọdọ̀ ṣàfihàn àkọ́kọ́ mo mọ̀ pé ní north side àwọn èèyàn tiwa náà ń bẹ tó jẹ́ Yorùbá tí wọ́n ń gbé bẹ̀ ojú táwa Yorùbá dẹ̀ fi máa ń wo àwọn ẹ̀yà yòókù ó sọ̀tọ̀ọ̀tọ̀ Yorùbá dẹ̀ ló kó èèyàn mọ́ra jù nínú ayé torí pé mò ń rò lọ́kàn mi pé gbogbo ibi tí wọ́n ti ní ọba Haúsá ọba Fúlàní ọba kinní kan tí wọ́n ti ní lọ́yọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ náà ló wà nílùú àwọn pípò yìí tí Yorùbá ń jọba ń bẹ̀ tí Yorùbá ń ṣàwọn alákòóso kọ̀ọ̀kan ń bẹ̀ torí pé Yorùbá àkóyàn mọ́ra ibẹ̀ yẹn gangan kọ́ ni mò ń lọ ṣùgbọ́n gbogbo àwọn tí aburú ibẹ̀ kàn mo kàn ń bẹ Ọlọ́run kọ́lọ́run bá rọ̀ wọ́n lójú mo dẹ̀ rọ ìjọba Ṣèyí Mákindé kí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ torí pé tòun ti báwọn agbófinró ṣe wà bẹ́ẹ̀ tó
mi ì rò pé àlàáfíà àti ìjọba pàápàá jùlọ ibi orí òkè ibi orí òkè tí wọ́n ní àwọn haúsá fi ṣe ibùba yẹn ẹ jẹ́ wọn ó ṣèwádìí ńbẹ̀. Your Excellency, àwọn ẹ̀sùn yìí ń pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀pọ̀lọpọ̀ náà ní ń sọ̀rọ̀ lórí igbó reserve, igbó Old Ọ̀yọ́ National Park, gbogbo àwọn nǹkan tí wọ́n ló wà ńbẹ̀. Àwọn èèyàn nígbàgbọ́ pé ẹ̀yin náà ní number one lọ́yọ́ state, ẹ̀yin náà lẹ lè kíyèsí. Ẹ ṣe má jẹ́ ká wo pé bóyá òfin kan de olóyè Sunday Igboho tàbí òfin kan tú wọn lẹ̀. Èmi ò nígbàgbọ́ nínú táwọn èèyàn ń gbé káàkiri náà lórí ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n èèyàn kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí wípé ẹ̀sọ̀ báyìí àwọn kan pé AI ni àwọn pé rìlì ni ọ̀pọ̀lọpọ̀ wá ń rí yín ọdún náà tí wọ́n bá ń wo bẹ́nu Your Excellency ṣe fast níbi ọ̀rọ̀ yẹn then bí wọ́n ṣe serious tí wọ́n ń sọ èèyàn rò sí AI torí gómìnà wa ẹni bá mọ̀ wọ́n dáadáa no wọn kì í hash tó máa ń sọ̀rọ̀ wọ́n máa rán sọ̀rọ̀ yẹn wọ́n máa rán sọ jẹ́jẹ́ torí pé èèyàn jẹ́jẹ́ ni wọ́n. So táwọn èèyàn bá pe fídíò yẹn ní AI èmi gan ò lè jiyàn púpọ̀ so kò jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ but ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ kí ìgbésẹ̀ wáyé lórí ẹ̀ ẹ bá wa ṣe ètò tó péye lórí àwọn àbẹ̀wò yẹn